JP Òkèyọdé Mojísọ́lá màmá máa ti wà ní lọ́dún wà ní Amẹ́ríkà ṣùgbọ́n wọ́n ti wà ní Nàìjíríà tí wọ́n yíyàn sí ipò yẹn lórí òkè wọn gbàdúrà lóró àṣẹ tẹ̀wá láti òkè gẹ́gẹ́ bí màmá orí òkè gbogbo tó ń ṣe pẹ̀lú orí òkè ìyẹn ló kọ ẹni fún òun wá ní àpò rẹ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ní ká kí ọkùnrin obìnrin ọmọdé àti àgbà pé lórúkọ Olúwa èmi àti wọn ní mẹ́ta jọ ṣe léyìí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò náwó sí pé tó kò yí àwọn ọdún ni òun wà ti sọ́dọ̀ ẹ̀fẹ́ nìkan àwọn ọmọ sọ̀rọ̀ lápá abẹ́yẹ o sọ pé lówó yá àwọn ọdún mi ò ní wá ọtí Jésù Olúwa wa ní gbàgede máa fi àyè yìí sílẹ̀ tí ètò gbogbo yóò máa tẹ̀síwájú náà ẹ jẹ́ kí. Péré àti ọjọ́ mẹ́ta yọ máa múre délé aleluya o. Ìwọ kọ́ mọ̀ pé Ọlọ́run ìpè àwọn baba ńlá wa yóò ṣe rẹ láṣẹ pé aleluya o. Ìwọ kọ́ mọ̀ pé ogun tó gbé wa ò tún gbé lọ mọ́ aleluya o. Ẹ̀yin Ọlọ́run ìpè yìí lógo. Ẹ jẹ́ ká jókòó láàrin ìṣẹ́jú kan péré. Ẹ jẹ́ ká jókòó. A fẹ́ wọnú ọpẹ́ lọ láì ní dònà pẹ̀lú. A fẹ́ wọnú ọpẹ́ lọ. Ẹ jọ̀wọ́ gbogbo àwọn tí wọ́n bẹ ní ẹ̀yìn àpáta yẹn ẹ̀yìn kérúkù ẹ lọ lé gbogbo wọn kú òǹbẹ pátápátá àtẹ̀jí bẹ lórí òkè àpáta níwọ̀n pàtí bàbá aládùúgbò àti ẹ̀jí lè wà lórí pẹpẹ bí kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti wà lórí òkè yẹn mọ́. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ tó bá sùn lórí òkè o ẹ lé wọn bọ́ọ̀lẹ̀ kẹ́ máa bọ̀ bí ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́. Ó yá sọ̀rọ̀ àná mi sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ òní sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bàbá mi yá sọ̀rọ̀ òní ẹ̀ṣẹ̀ òní méjìlá lé méjìlá bàbá mi yá ṣe adúgbò àgbà padà ilé ìjọba rẹ̀ àwọn aláyé ọ̀hún àti yàrá yìí ọba tó dá wa sí ọ láì gbowó tí gbogbo bìí tó ń lọ́wọ́ wa.
Ayé padà yẹ́yẹ́. Màmá bàtà ní kí àwọn tí wọ́n mú ẹsẹ̀ lè mọ̀ wá. Kábíyèsí mọ̀mọ́ wa. Ọmọ wọn ló lè kú tó. Yes, 21. 500. Yes. Joshua 500. Sorry for a year after one ball. That's sorry. That's how much money. Ọ̀sọ̀ yìí fẹ́ fọ́lọ̀ lọ́lọ́fọ́lọ́. Wọ́n ti àbàtẹ́ kan bí ìlú àwọn eléjì bá yìí lọ. Kí lè fẹ́ fọ́lọ̀. Ṣé kí wọ́n tẹ̀lé ìjọba ẹ̀gbà? Ṣé kí wọ́n tẹ̀lé màmá? Ọmọ orí kápá yìí. Àwọn èdè ìsìlẹ̀ àti táìsì àti ògbọ́n. Ṣé táìsì máa ní mélòó ni orí pẹ̀lú máa ń gbà? Láti táìsì. Ọmọ ọdún gbẹ̀yẹ mi rí owó lọ yìí. Táìsì ní ká máa lè bá mi sílẹ̀ sí. Ká má lè gbẹ̀yẹ owó. Bàbá ọ̀dọ́ mi, bàbá ọ̀dọ́ mi kọ́lé. Ẹgbẹ́ bàbá ẹ̀ kọ́lé tó ń bẹ̀rẹ̀ lọ sùn ní ẹ̀fọ́. Ọkọ̀ bá ẹ̀ sùn ní ẹ̀yẹ́sì. Ọkọ̀ bá ẹ̀ lọ sùn ní ẹ̀yẹ́sì. Ìjọba ń tẹ̀sí sùn ní ẹ̀yẹ́sì. Adájọ́ bá. Ó kí màmá àdúrà o, ó kí màmá o. Ẹ ṣe wá bàbá. Hello. Yàrá ẹjọ́ kan ní ìjẹ̀sọ̀. Ẹjẹ́ ti ẹ̀ wò ó níwọ̀n màmá ìgbà bí ó dá màmá kékeré Jésù ó di méjì ó di mẹ́ta 200 ó di mẹ́rin ó di mẹ́fà tó bá lọ pé 51 tó bá lọ pé 51 ó di mẹ́sàn-án. 13 obìnrin ilé ìyá ajá gbogbo yìí ni àbí nǹkan. Bàbá láì ní kí bàbá ẹni ṣàkíyèsí báyìí. Alẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbà tó gbowó lọ yé láìsí ní ọjọ́ bàbá olóògbé yìí. On the 23, 24, 25 ní orí òkè bàbá àdúrà
Asọ̀rọ̀ dayọ̀. Oṣù kejì náà wà nínú ìlú. 23, 24, 25. Nítorí òkè bàbá ìwúwà asọ̀rọ̀ dayọ̀. Oṣù Ọ̀dàdé nìyẹn. Ọ̀dì 25 yẹn ní bàbá àgbà yẹn àti àṣà làwọn náà jẹ́ lórí. Bàbá. Bẹ́ńsà yẹn mò ń gbé lọ lónìí o, lórí tráfíkì yẹn. Bẹ́ńsà àwọn ilé Dẹ́rẹ́bà, ṣé kí yẹn ti wà lọ́wọ́ ẹ̀? Kí bẹ́ńsà yẹn ni ó mú sókè ẹ̀? Hello. Yeah! Wọ́n ti ní ìsọ̀jà mi. Kọ́tà! Jáde ní ìsọ̀jà mi. Mo tún yẹ gbà. Fẹ́lẹ́ mi kalẹ̀ ni. Tàbí tàbí. Hello. Ọ́fíìsì Jọ́nà. Kọ́tà! Ọ́fíìsì Jọ́nà. Ọ́fíìsì Jọ́nà. Ọ́fíìsì Jọ́nà. Ọlọ́mọ bá ṣàánú ọmọkùnrin yìí o. Èyí kó jẹ́ lọ sọ́dọ̀ ẹ̀dọ̀ bóyá wọ́n tẹ̀ máa rí ìkànnì sí kò ní lọ. Ọlọ́run tẹ̀ bá gbọ́.
Jésù Olúwa wa. Orúkọ Jésù nígbà tí ẹ bá parí eré ìje ní ayé Omi ìmọ̀rí kò ní fọ́ sórí. ọwọ́ agbára ọ̀rọ̀ Yóò di gbogbo wa mú. adúgbòlówó gbogbo àwa tí a wà ní orí òkè bàbá rere àwa nílé yìí ní 2025 àwa náà tó ní ní 2026 wọ́n ní kò sàmì 27 wà á wà níbẹ̀ ẹni kò sàmì tẹ̀mí lọ́rùn mọ́tò sàmì lórí ilẹ̀ dáadáa owó ní 2027 ó ní Wà á wà níbẹ̀. ẹ gbọ́ onígbà tí mo wò ó ní mo sì kíyèsí èdìdí kan wá láti ọ̀run àwọn tó wà lórí bí yìí a pè pé àwọn wo ni wọ́n lè kà á hallelujah gbàtí mo wá gbọ́ ìrìnàjò orí òkè bàbá rere ní ọdún 2027 bàbá kò ní bàjẹ́ fún yín wọ́n sọ fún mi pé agbára ẹ̀mí mímọ́. Màmá bàbá tí ò bá sí ẹ̀mí mímọ́ ẹ máa rìn nípa ti ẹ̀mí. Tí ò bá sí ti ẹ̀mí ẹ wo pé tí a wà lónìí yìí ọwọ́ agbára ẹ̀mí ló gbé dúró.
Mama orí òkè, Mama Reverend Apostolic Mother Òkèyọdé lórúkọ gbogbo wọn àti ìjọ Ọlọ́run Kérúbù náà Séráfù òkè àlàáfíà bó ṣe Model 1 parish láǹkì gbogbo ènìyàn wípé a kú àjọ̀dún onígun orí òkè bàbá rere 2026 pẹ̀lú ilé tó mú àkórí tó lágbára ń dání wípé nínú ìran tá ń lò lọ yìí ó nínú àkókò yìí nígbà yìí ohun kan ṣotémi àti ìwọ tá a nílò náà ni pé a gbọ́dọ̀ rìn lásán, a gbọ́dọ̀ rìn ṣákálá láìsí ẹ̀mí ńkọ́ òfin lè nìyàn ìdí àbúrò rìn nípa ti ẹ̀mí. Ibẹ̀ ẹ̀kọ́ ni lẹ́yìn ogójì ẹ̀fà tó lójú ohun tí Jésù Olúwa wá gbà látọwọ́ ẹ̀mí ńlá ti darí rẹ̀ sínú ìjì láti dán wò lọ́wọ́ èṣù. Hallelujah. Tó bá wá ṣẹlẹ̀ wípé Jésù ò bá kú fẹ́mi mímọ́, èṣù tó mọ̀ kó ti gbàwé ogójì ọ̀sán àti ogójì òru kò sọ pé kó sọ pépà dowó, kò ní kó sọ owó di pépà, ó wá ní fún òkúta kó sọ́dà kàrà lẹ́ẹ̀mọ̀ pé tó ti gbàwé tẹ́lẹ̀. Hallelujah sàmà. Ó wá jẹ́ mi àti wọ́n kọ́. Ó jẹ́ dédì èèyàn kọ̀ tó sọ pé kó tún sọ di bẹ́ẹ̀ni. Hallelujah. Lórúkọ Olúwa ó ní rí ìdarí. Olóòní wà ń pòrò fún. Ìyẹn ní ẹ máa rìn nípa ti ẹ̀mí. Ìyẹn bá rìn nípa ti ẹ̀mí. Kò bá àgbà sáfúrà, kò bá àgbélé tó ti wà tẹ́lẹ̀. Kò ní bọ́ sọ́wọ́ báńdíìtì. Hallelujah. Torí náà, lórúkọ gbogbo ìgbìmọ̀ yẹn àti ìjọ Ọlọ́run ni mò ń kí gbogbo apáwátá gbogbo àti ṣe léyìn a ó ṣàmúlò. Orúkọ Olúwa a lọ ní ìdáláre. Àti lọ ní ìdáláre. Nílẹ̀ náà nílẹ̀. Wọ́n náà fi mọ̀ ẹ̀fọ́ pé mo ti lọ ní ìdáláre. Láti lè lọ, à ń kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbìyànjú ṣagbátẹrù. Bí a bá ń kí àwọn ìgbìmọ̀ orí òkè, àwa ara wa náà là ń kíra wa. Kò láì ṣẹ̀ṣẹ̀ ní dárúkọ ẹnì kankan bí a bá ń wò ó, àtàwọn tó ń wò ó ní live and direct, àtàwọn tó padà tún wò. Ó rí i pé ilé kún ìtakùn gbogbo àwọn táwọn wò yìí, àwọn náà ni wọ́n jẹ́ agbátẹrù. Tó ní kálukú wá láti inú odidi ìjọ kọ̀ọ̀kan, kì í ṣe bàbá rere nìkan. Bàbá wa ń kí àwọn agbátẹrù rẹ̀ kájẹ́ fún àwọn ara wa là ń kíra wa, ṣùgbọ́n kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Bàbá ń kàlé ní èjì, ẹni tó fún wa ní owó, ẹni tó fún wa ní àwọn ohun èlò tí wọ́n pàpà nílò, àwọn kan fún wa ní word of encouragement. Hallelujah. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí gbogbo ẹ̀ kó lè dá náà ni bí a bá ń wò bí nǹkan ṣe ń lọ nírọ̀wọ́ rẹ̀ fún yẹn. Àwọn kọ́ Ọlọ́run ni, àwọn kan náà ni Ọlọ́run sì tún lò fún wa. Torí náà àwọn èèyàn náwó sí wa látòrí màmá wa nkọ́mi màmá orí òkè bàbá rere má bayọ̀ mi jẹ́ màmá Captain Reverend Mother JP Prophetess Mojísọ́lá Òkèyọdé. Màmá ṣe bẹ́bẹ́ o, tí wọ́n bá sọ pé iye báyìí ni wọ́n fún wa, iye tí wọ́n fún wa Jésù mọ̀, ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ kí n kí bàbá wa Jésù orí òkè yìí lọ́wọ́ fún ọ tá à ń lò lọ yìí, bàbá wa Apostle
ok bàbá wa Rábì Gabriel Adéoyè bákan náà bàbá wa Apọ́sù Adébáyọ̀ lára àwọn bàbá tí wọ́n ti ṣiṣẹ́ sí lórí òkè tí wọ́n ti fi dà nílẹ̀ lọ àwọn náà ni wọ́n wọ́ sí wa wòlíì àtàjìnrere olùṣọ́àgùntàn Adébísí lára àwọn tọ́lọ́run lò fórí òkè lára ìgbìmọ̀ ní pápá bákan náà evangelist alálàdé bá sọ pé alálàdé àwọn yóò ti mọ̀ pé ọ̀rọ̀ bàbá Sẹ́ríkì ni mò ń sọ bẹ́ẹ̀ ni lára àwọn tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun lórí òkè yìí ni nítorí pé wọ́n fi dà nílẹ̀ lọ bí ìgbà tí wọ́n wà ń bẹ̀ bí ò bá ní ìtumọ̀ ni tí ò bá nípa rere ó ṣeé ṣe kí àwọn ẹbí wọn kán mọ́ gbé ìgbésẹ̀ kankan ní ọ̀rọ̀ orí òkè àbí ọ̀rọ̀ òkè àlàáfíà kò kàn wọ́n ẹni pé gbogbo ìgbà tí a bá ń ṣe àwọn nǹkan báyìí làwọn náà máa ń lórí ọ̀fẹ́ láti kópa nínú rẹ̀ bákan náà àwọn wòlíì àti ajínrere olófìfo Jésù lọ́dọọdún báwọn ṣe máa ń ṣe nìyẹn àwọn sọ fún wa pé májẹ̀mú àwọn àti Ọlọ́run ni kì í ṣe wípé ẹ fi ẹlẹ́fẹ̀ẹ́ wà lọ́wọ́ rárá so bákan náà àwọn wòlíì ẹja Jésù àwọn náà ara àwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run gbé kalẹ̀ sí agbègbè yìí ni àwọn náà wọ́n dá sí gbogbo orílẹ̀-èdè bàbá wa ń kalẹ̀ ní èjì ẹ̀ta àkà tílẹ̀ oṣù tílẹ̀ òwò gbogbo àwọn tí Ọlọ́run lò fún wa lórí òkè la kí láì kù ẹnì kankan bí mo ṣe ń kí wọ́n yẹn tí mo tún náà kí ìgbìmọ̀ padà náà ni mo kí àwọn akọrin orí òkè yìí àwọn àfàdúrà ìjagun ní. ẹ̀sùn adúpẹ́ o abẹ́rẹ́ kò ṣe lọ́dún tó ń bọ̀ lórí pátánì wáyé wọ̀nyí tí yóò ṣojú kan tó dà sí ọ. Máṣe ń pèrè ọ̀sán lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ pàtàkì tó jùlọ lọ. Àtẹwọ́dà nígbà bá ti sọ lọ́wọ́ rẹ̀ àtẹwọ́ ìjà ìmẹ́lá rẹ̀ rẹ̀. Òṣìṣẹ́ àwọn olóògùn aláṣẹ ìṣègùn nígbà náà lọ nínú ọgbẹ́. Àwọn ọlọ́pàá ẹgbẹ́ tí wọ́n ti wọ́n ti ọlọ́run àlàyé láti mọ̀ nípa ọlọ́pàá ẹni tí wọ́n bá wọ ọlọ́pàá rẹ̀ ẹgbẹ́ àtàwọn rẹ̀. Àwọn táyì ọpẹ́ wá yọ fún ẹgbẹ́ àdúgbò tó lọ sí ìlú báyìí. Ẹgbẹ́ àtàwọn rẹ̀. Àwọn tó wá ti lọ́dún fẹ́ẹ́ dúpẹ́ yẹn dà. Àwọn tó dúpẹ́ dà ló fẹ́ ẹgbẹ́ àdúgbò rẹ̀ ẹgbẹ́ àdúgbò rẹ̀ Abáyọ̀pẹ́ lọ ní àpẹẹrẹ mọ́kù tí ní sọ. Bàbá tí wọ́n bá gbàwúkàwé èdè tí wọ́n bàjẹ́ ìyá lọ́gbọ́n tó ní wọ́n dájú. Àlẹ́lúyà
Oh,